mo kí ẹni tó bá darapọ̀ mọ́ mi, mo kí ẹni tó bá padà wò mí, mo kí bàbá ṣe ń kíra ní ìkí ọlá, ìkí ìgẹ̀, ìkí ẹ̀yẹ, ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá. Ẹ rí àkọlé program mi, olórí ẹbí ìsọnu. Ètò mi wà fún olórí ẹbí àwọn Tani Ọlọ́run. Olórí ẹbí àwọn Tani Ọlọ́run, àwọn ni mo ní program fún ní àárọ̀ yìí. Ifá sọ pé ẹ̀yìn ìkùlé báyìí ni ọ̀tá wà, bẹ́ẹ̀ dẹ̀ ni ilé ni a ṣe ní gbé. Torí ìwà tí bàbá yìí hù, ó ṣòyí pé alábòsí ayé àtọ̀run ni alábòsí ayé àtọ̀run ni ìyẹn bàbá yìí ni ó ṣòpọ̀ alábòsí ayé àtọ̀run ni. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn, ẹ jọ̀ọ́ bá mi share ètò ẹ̀. Ní ọ̀sẹ̀ tó kọjá, bàbá yìí ṣe program kan. Wọ́n ní pé wọ́n láwọn rọ gbogbo oníṣẹ̀ṣe pé kó má dá sọ̀rọ̀ Tani Ọlọ́run mọ́. Ìyẹn nígbà yẹn, wọ́n láwọn rọ àwọn tí ń bẹ̀bẹ̀ o. Àwọn dẹ̀ rọ gbogbo oníṣẹ̀ṣe pátápátá kí wọ́n jáwọ́ kó má dá sí ọ̀rọ̀ Tani Ọlọ́run mọ́. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kinní kan lọ́wọ́ yín náà. Tí ìgbà tí Tani Ọlọ́run ní ìṣòro, tí àwọn oníṣẹ̀ṣe tí gbogbo wọn bá abandon Tani Ọlọ́run, ẹ̀yin náà lè máa sọ pé àwọn oníṣẹ̀ṣe yìí ò dáa o, gbogbo nǹkan tí Tani Ọlọ́run ń ṣe o, ìsìláàmù ló wà o, ó lọ sínú ìṣẹ̀ṣe o, ìgbà tó dé ìṣẹ̀ṣe ń sìn ó níṣòro, àwọn oníṣẹ̀ṣe wọ́n abandon ẹ̀, wọ́n ò ṣe nǹkan kan fún. So ẹ̀yin náà lè máa sọ bẹ́ẹ̀, wọ́n ní ẹni tí adé gún, òun náà ló máa tún fi sọ pé adé ògún mọ́. Ṣùgbọ́n nígbà tí Tani Ọlọ́run ní problem, tí gbogbo àwọn oníṣẹ̀ṣe tán wá dìde sí pé àtẹni tó mọ̀ rí àtẹni tí ò rí rí, tó kàn jẹ́ pé orí íńtánẹ́ẹ̀tì náà everybody ti connect ẹ̀, everybody bẹ̀rẹ̀ sí ń show support pé ìyà ò gbọ́dọ̀ jẹ ọmọdé yìí o. So ńgbà tí ọ̀rọ̀ ti wá ń lọ, tọ́rọ̀ ti dé peak, tọ́rọ̀ ti fẹ́ yanjú, ìgbà yẹn lẹsẹ̀ gborí jáde o. Lẹ wá ń sọ pé ẹ wá lanu gbàgàgbàgàgbà, ẹni ẹ tiẹ̀ nígbà ẹgbẹ́ tiẹ̀ sọ pé ẹni àṣírí àwọn oníṣẹ̀ṣe lọ́wọ́ yìí pé ẹ̀yin ní voice tẹ máa play nígbà yẹn. Èmi ò ráyè tí yín gbà yẹn ni mi ìfẹ́ dá yín lóhùn. Mo mọ̀ pé àwọn kan fún yín lésì nígbà yẹn, ìgbìyànjú fún yín lésì. Èmi náà yẹ kémi náà fún yín lésì nígbà yẹn pé gbogbo àṣírí oníṣẹ̀ṣe tẹ ní dání pátá ẹ tú. Ìyẹn lórí ọ̀rọ̀ kéèsì Tani Ọlọ́run ni o. Àṣírí àwọn oníṣẹ̀ṣe tó wà lọ́wọ́ yín ẹ tú síta pátápátá pé tẹ̀ bá ti tú bàbá yín kọ́ ló bí yín. Bẹ́ẹ̀ ni, tẹ̀ bá tú àṣírí yẹn, bàbá yín kọ́ ló bí yín. Ẹ káàbọ̀ bàbá mi Táyé Òṣòdì, ìṣẹ̀ṣe ní tiwa. Ẹ káàbọ̀ Tani Ọlọ́run gangan, you are welcome. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé bàbá yìí, mo fẹ́ play fídíò tí bàbá yìí tún ṣe ni o, kẹ́lẹ́ mọ̀ pálábòsí ayé àtọ̀run ni bàbá yìí ni mo ń try láti sọ. Lẹ́yìn tí bàbá yẹn sọ kọ́ńtọ̀kọ̀ńtọ̀ yẹn ní last week pé káwọn oníṣẹ̀ṣe o kọ́ má dá sọ̀rọ̀ Tani Ọlọ́run mọ́ o, bí bàbá yìí ló wá ṣe ló tó wá gbé fídíò òfò kan jáde ní ìjẹta àbí nǹkan kan. Èmi ò ráyè ti yí ni àtòrú ìjẹta mo ti fẹ́ dá yín lóhùn. Ṣùgbọ́n tí n bá ti fẹ́ ẹ káàárọ̀ Ifá tó ní ẹ káàbọ̀ Ahmed Isa, tí n bá ti fẹ́ dá yín lóhùn báyìí, mo máa sùn, ó rẹ̀ mí, òun ni ò jẹ́ kí n ti ṣe, òun ni mo ṣe alẹ́ àná mo tún fẹ́ ṣe, mo ṣe wá ní pé àárọ̀ yìí mo fẹ́ ṣe fídíò yẹn. So tí n bá ṣe program yẹn, màá wá analyze fídíò yìí, màá dẹ̀ wá sọ nǹkan tẹ́yin gan ò mọ̀ fún yín. Màá wá sọ nǹkan tẹ́yin gan ò mọ̀ fún yín. Tẹ́ rò pé bẹ̀ tẹ́yin bẹ̀ nǹkan tẹ́yin tẹ̀sán lórí social media, olẹ́kan fi Tani Ọlọ́run, olẹ́kin táàgì bàbá yìí, olẹ́kin fi fọ́tò bàbá Usman tó jẹ́ head legal team Tani Ọlọ́run. Mo ní barrister Àjàsá, àwọn méjì ló yẹ kí n fi síbẹ̀. So ká lè mọ̀ pé kò ń ṣe ẹ̀yin kọ́ ni ẹ̀yin kan kì í ṣe torí pé wá sórí social media, òun ni wọ́n ṣe àwọn legal team Tani Ọlọ́run ṣe sọ pé wọ́n support lọ́ọ̀yà wa tí wọ́n ò attack motion. Mi ò kàn lè lọ wá videos ni, bọ̀ máa sọ, èmi ò ń gbàgbé nǹkan. Ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo ẹni tí ń bá lè kí, ẹ jọ̀ọ́ ẹ ṣé ẹ káàbọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share video. Ẹ gbọ́ ọ̀rọ̀ bàbá yìí o, ẹ gbọ́ ọ̀rọ̀ bàbá alábòsí yìí, ẹ gbọ́ ọ̀rọ̀ wọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima ughliqa wal khatim liman sabaqa nasrul haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi akan qadrihi wa miqdarihi azim. Subhana rabbika rabbil izzati amma yasifuna
والسلام على المرسلين والحمد لله رب العالمين. أكفكنا ولون الشيء يقول محمد صلى الله عليه وسلم واتو تو فما بيازاوا ولون الله مسايبو بيوا oore tó ń bẹ náà fìlà tó ta ṣe yìí ẹ ṣé bàbá mi ìkẹrẹ bá gbogbo mùsùlùmí ayé. Orúkọ mi ni Abdulmumin Adébọ́lá Sopoto, lórí ẹbí ìdílé tí Amiyu Adébọ́lá Sopoto gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Agboolé wa nílé Sopoto Òkè Olóòkun ní ìlú Ìbàdàn. Mo fẹ́ tọrọ gáfárà nítorí ìmúra tí mo ń rìn, torí ẹnu iṣẹ́ ni mo wà. Ṣùgbọ́n nítorí urgency tí fídíò yìí jẹ́, mo gbọ́dọ̀ ṣe torí Wasiu lọ́kọrin kan ó ní 23-24 lọ̀rọ̀ lé ayé jẹ́. Wọ́n ń sọ tiwa, ẹ̀yẹ́ àsọ tiwọn, àpàlàbà àjíṣòro ẹlẹ́nu lọ́rẹ́nu níṣẹ́. Ìwọ tó bá wo sóòtù mo fẹ́ ṣe yìí, jọ̀ọ́dá kan torí Ọlọ́run ó bẹ́ẹ̀ má ì tí ì ṣe ìdájọ́ mi, má tí ì ṣe ìdájọ́ mi rárá. Kọ́kọ́ lọ wo àwọn fídíòs mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti ṣe lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run. Tó bá wá wò tán lè wá dájọ́ bóyá mo jẹ̀bi àbí mo jàre. Ṣùgbọ́n ẹjọ́ tó wù kẹ́nìbọ̀dì ò dá kò fi bẹ́ẹ̀ kàn mí lọ títí. Ìwé ẹjọ́ tí ẹ̀rí ọkàn mi bá dá mi. Ẹjọ́ ìtẹ́rí ọkàn mi wá dá mi yẹn kò tún ṣe pàtàkì bí ẹjọ́ tí Allah subhanahu wa ta'ala tó bá dá mi lórí ọ̀rọ̀ yìí. Abdulaziz Adébọ́lá ta lọ́lọ́run. Ó jẹ́ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí gidi gan. Ẹ bá sì bè lọ́wọ́ rẹ̀. Mo jẹ́ kan náà àwọn tí wọ́n ràn lọ́wọ́ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ péjì ẹ̀ tó ń ṣe yìí. Jẹ́ kan náà tó rẹ̀ lọ́wọ́. Torí tó sọ fún yín gbà yín wípé ó fẹ́ máa fi fíríṣì ìfẹ́ láàrin gbogbo àwa ẹlẹ́sìn pátápátá. Pé ká máa lò fẹ́ ní àárín ara wa tó fẹ́ dá péjì yìí dé lórí nìyẹn. Ó sì ràn lọ́wọ́. Nígbà yẹn kò ṣe ń bàdàn. Ondo State ló wà ní gúúsù lọ́nà Ọ̀wọ̀. Tó bá fẹ́ ṣe ṣóò kan, á sọ fún mi, mo fẹ́ ṣe ṣóò báyìí o. Irú àyà kan wà ní wọn ló ń lè lò fún. Máa fún láyà kan tó máa lò. Ẹ̀kíní, ẹ̀kejì, ẹ̀kẹta. Bó ṣe ń ṣe nìyí. Nígbà tí mo nọ́tìsì yìí pé, n tó ń ṣe yìí, ó ti fẹ́ máa tàṣì àgẹ̀rẹ̀. O kò ṣàkíyèsí. N tó ń ṣe yìí, ó ti fẹ́ máa tàṣì àgẹ̀rẹ̀ o. Mo sì bẹ́ òfin kọ́lọ́mù bá bẹ̀ pé torí Ọlọ́run bẹ̀ ọ́. Jọ dákun o. N tó fẹ́ máa ṣe yìí, mo ti ń nọ́tìsì tó fẹ́ máa bú àwọn àfà. Jọ ọmọ pẹ̀lú nítorí Ọlọ́run, wọ́n bú àwọn àfà o. Wọ́n bú àwọn àfà o. Wọ́n bú àwọn àfà o. Níwájú Ọlọ́run tá kí gbèjẹ́rì ó ṣe ń sọ fún ní ìsìnmọ̀ fi ìkìlọ̀ ọmọ létí. Kò tí ì sí bá nàmbá yẹn rárá o. Orí fóònù láti jọ ń sọ. ṣe rí i pé bàbá yìí onírọ́ nìyí nọ́mbà wá irọ́ lẹ̀ ń pa. Reason ni pé bẹ́ẹ̀ ni tẹ bá sọ pé ìgbà títa ni Ọlọ́run bẹ̀rẹ̀ program ọ̀rọ̀ ìfẹ́ ló ń sọ. Mo ti sọ several times lórí program mi pé ìgbà títa ni Ọlọ́run bẹ̀rẹ̀ he was still a Muslim, kò kí ń ṣe oníṣẹ̀ṣe. Nǹkan tó dẹ̀ ń sọ ń gbà yẹn ni ọ̀rọ̀ ìfẹ́. Bọ̀ bó ṣe ń preach ìfẹ́ yẹn àwọn àfáà wọ́n máa lọ sórí péjì ẹ̀ wọ́n máa bù. Ó ń preach unity láàrin Christian, Muslim àti oníṣẹ̀ṣe. Bó ṣe ń preach ìfẹ́ yẹn ẹ lọ wo péjì ẹ̀ àwọn Muslim náà máa yabò èpè náà máa ń gbéṣẹ́. Ipe kò bíi pé ó ń promote Christianity àti ìṣẹ̀ṣe, kò promote anything nígbà náà. Ó máa ń ṣe comparative Bible àti gbogbo ẹ̀. So kí ni mo ń try láti sọ ni pé because ẹ sọ pé ńgbà tó wà lóńdó ló bẹ̀rẹ̀ sí ní bú àwọn àfà. Irọ́ lẹ̀ ń pa. Kò bú àfà ńgbà tó wà lóńdó. Ìgbà tó wà lóńdó ló jó Quran. Nígbà tó jó Quran. Ó ní pé wọ́n máa ń sọ pé Quran kì í jó. Muslim ní ta ni Ọlọ́run.
ó ní wọ́n máa ń sọ kinní kan pé Quran ò kì máa ń jó bíbélì ò kì ń jó ìgbà yẹn ni ọmọ Ìgbò kan fi jó Bible òun náà wá try Quran yẹn ó wá jó nígbà tí Quran jó ó fídíò Quran yẹn ó tọ́jú ẹ̀ kò gbé síta ó wá ní Quran yìí ó lóun fẹ́ fi kọ́ àwọn Muslim lẹ́kọ̀ọ́ pé Quran lè jó ó ní Quran mẹ́ta lòun ní òun lè rà míì Quran mẹ́ta ló lóun ní ó ní òun fẹ́ fi kọ́ àwọn Muslim ní ẹ̀kọ́ pé kán má máa sọ pé Quran ò kì í jó when you tell somebody false information pé alukuran kì í jó tọmọ yẹn sink ẹ sórí ẹ ó wrong ní church wa church mo lọ ní London tẹ́lẹ̀ church wa jó gbogbo church wa jó bíbélì ò jó à ń yọ̀ that was the first CAC in Europe ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé àsọ̀fìgbà tó jó ń gbà yẹn owó tó máa fi gbé ṣọ́ọ̀ṣì padà is over £300,000 à ń yọ̀ pé ṣọ́ọ̀ṣì à ń yọ̀ pé bíbélì òjò ńgbà tó máa sọ̀rọ̀ ọjọ́ Sunday bá ta wà nínú church hall torí church hall làwọn Sunday wọ́n ní pé tẹ́ pé ara ń gbọ̀n ni ipe God is so great that you can't believe Bible did not get born ìwé orin òjò ẹjọ́ tí bíbélì bá jó tí ìwé orin bá jó tí Bible òjò tí ṣọ́ọ̀ṣì òjò èwo ṣé èèyàn lè tú Bible rà mo iye owó tó máa fi tú ṣọ́ọ̀ṣì ṣe ni over £300,000 ni wọ́n estimate wọ́n fi ṣe church but torí pé wọ́n ti sink ẹ̀ sí wa lórí pé Bible kì í jó inú wa ń dùn pé ó so proof pé Bible òjò a rí ẹni tó jẹ́ pé mọ́tò ẹ̀ jó ní Nàìjíríà tó jẹ́ pé sticker Jésù tó wà lára mọ́tò yẹn nìkan ni òjò tó ń yọ̀ pé eléyìí show pé agbára Jésù pọ̀ ẹjọ́ sticker tó ń gbé sára wa mọ́tò ṣèbí ó yẹ kí sticker protect mọ́tò gbogbo illusion mentality yìí ní ta ni Ọlọ́run fẹ́ gbé kúrò wípé kò dẹ̀ ní kẹ́nibọ̀dì má ṣe Islam what he just want to educate people is that ká kúrò lórí mentality torí àwọn bàbá wa tó bẹ̀rẹ̀ Islam àti Christianity illiterate ni wọ́n kàwé wọ́n literate nífá but wọ́n ní torí you can be literate in ó lè ní PhD kò jẹ́ illiterate in Hinduism so pé yóò lọ sí Western school kọ́ mi ní illiterate they are not literate in foreign ideology wọ́n literate ní Western education wọ́n mọ̀ pé nǹkan tán fi ṣe Bible àti Quran ni ò kì í jẹ́ kó jó ipe Lacombe physics àwọn Isaac Newton gbogbo àwọn ìwé yẹn pátápátá tílé bá ń jó táwọn owó yẹn bá wà ńbẹ̀ kò sí èyí tó máa jó ńbẹ̀ nítorí pépà tán fi ṣe àti bó ṣe package ẹ̀ nǹkan títa ni Ọlọ́run fẹ́ try láti educate àwọn Muslim yẹn nìyẹn nígbà tó fẹ́ ṣe kinní yẹn kò mọ̀ pé kinní yẹn máa trigger ìbínú ṣé àwọn pé mo bá ń sọ kinní yẹn several times pé ta ni Ọlọ́run ó apologize many people lè má believe me until ìgbà tí really wà ń lọ wá fídíò yẹn jáde ìjọsí tó gbé jáde mo dẹ̀ ti sọ kinní yẹn several times lórí page mi pé ta ni Ọlọ́run apologize immediately ta ni Ọlọ́run ti jó kinní yẹn ó ṣe fídíò yẹn ó tọ́jú ẹ̀ ó ti jó ti pẹ́ nígbà tó wá fẹ́ gbé fídíò ó sọ fún ó ní òun ti jó kinní yẹn ti pẹ́ o pé òun fẹ́ fi tíṣì wọn lẹ́sìn wá ní ta ni Ọlọ́run àwọn èèyàn wa ò lájú o tó bá ṣe kinní yìí o wọ́n lè lọ react negatively ó ní tán bá react negatively ó lóun máa mú kúrò òun á dẹ̀bẹ̀ wọn ṣùgbọ́n tán bá react òun á fi sílẹ̀ káwọn èèyàn lè learn ṣe ti rí pé ọmọdé yìí ò mean any harm he never meant any harm he did not mean any harm to bring Islam down he only want to educate people on that book pé káwọn èèyàn yọ mentality yẹn kúrò lórí pé ìwé kì í jó ìgbà tó dẹ̀ gbé fídíò yẹn jáde immediately táwọn àfáà ti bẹ̀rẹ̀ sí ní pé ló gbé fídíò yẹn kúrò ìgbà yẹn ó sì wà lóńdó torí nǹkan tẹ́ ń sọ sí pé màmá ẹ̀ ló ń support ẹ o mo sì máa play ibi tẹ́ sí sọ pé màmá ta ni Ọlọ́run ló ń gbè sẹ́yìn ta ni Ọlọ́run tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe nǹkan tẹ́yìn fẹ́ try láti sọ nìyẹn ta ni Ọlọ́run sì wà ní Oǹdó nígbà yẹn ìgbà tí ta ni Ọlọ́run ibi tó ti ẹ̀ ṣọ́ọ̀bù tó gbà tó ti ń ṣiṣẹ́ torí ó ṣe tán school kò ríṣẹ́ ibi tó ṣọ́ọ̀bù tó ń lò wọ́n lọ attack ẹ̀ ń bẹ̀ wọ́n lọ attack ó sá kúrò lóńdó pẹ̀lú ìyàwó àtọmọ ni ó jápa ni
ìgbà tí threatening yẹn pọ̀ òun ló sọ pé òun ò ṣe Islam wọn. ó apologize to all Muslim immediately. Fídíò yẹn wà lórí page ẹ̀, ẹ lọ wo lórí page ẹ̀. ó apologize, ó bẹ̀bẹ̀, ó ní kí gbogbo Muslim kan dáríjì òun gbà náà wípé òun ò mọ̀ pé ó máa bí wọn nínú, òun kàn ní pé kóun educate wọn pé ìwé lè jó, wípé ìwé lè jó. Tèmi dẹ̀ sì dúró lórí ẹ̀ wípé ẹjọ́ ní ayé ànábì mọ́mọ́ kò sí ìwé ní time ànábì mọ́mọ́, ọpọlọ ni wọ́n ń gbé Quran sí. ṣe bóun ni bàbá yìí sọ, afa Jackman sọ recently, èmi náà ti gbọ́ kinní yẹn rí pé láyé ànábì mọ́mọ́ kò sí ìwé, ọpọlọ náà máa ń gbé gbogbo kinní yìí sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. even àwọn Júù ọpọlọ náà máa ń gbé sí, gbogbo tó rà yẹn máa ń há sórí látijọ́ ni. gbogbo pé a ṣẹ̀ṣẹ̀ ń kàwé sìn, àwọn Róòmù ló bẹ̀rẹ̀ 14th century ló bẹ̀rẹ̀. Bíbélì, Quran, gbogbo ẹ̀, èyí tó bá jò, èyí tó bá ti ya, èyí tó bá ṣe, òyìnbó máa ń send ẹ̀ padà lọ fún recycling ni. ẹ lọ ṣe fídíò, wọ́n máa send ẹ̀ padà lọ fún recycling. ìgbà kan wà tó yẹ pé country kan wà tó yẹ pé wọ́n nídìí, àwọn Romania wọ́n láàkì toilet roll. ṣé mọ̀ pé 20,000 Bible òun náà lọ recycle tán fi ṣe toilet roll. 20,000 Bible òun náà lọ recycle tán fi ṣe toilet roll. nǹkan tí Tani Olohun try láti fi educate àwọn èèyàn wa nìyẹn, tí àwọn Muslim kan tán understand, because mo rí show táwọn èèyàn kan ṣe ń gbà yẹn, àwọn àfáà kan sọ pé kò sí nǹkan tó bad, àwọn àfáà wọn takora wọn lórí issue yẹn. so eléyìí tẹ́ wá ń sọ pé ìgbà tó wà lóńdó yẹn ló bẹ̀rẹ̀ sí ní ba Islam jẹ́, ló bẹ̀rẹ̀ sí ní attack Islam, tẹ́yìn tí ń caution ẹ̀, irọ́ lẹ pa òǹkú, irọ́ lẹ pa mọ́ àbúrò yín. mo gbàdúrà rí pé kò gbọ́ tèmi, mo stop láti máa fún láyà Kùránì, mi ò fún láyà Kùránì kankan mọ́. nígbà tí mo ṣe ní gbogbo ìgbà ni mo ṣe ń sọ fún yín pé n tó ń ṣe yìí ṣe kò dá, ó máa kó bẹ́ẹ̀, kò sí gbà kan tí mi ò kí ń sọ fún kó tó di pé wáyà pátápátá báyìí gbogbo ìgbà ni mo. ṣe rí pé nǹkan tí ọkùn yìí ń ṣe, ẹ̀yin lẹ wá sórí social media tẹ wá lẹ́ ń bẹ̀bẹ̀ fábúrò yín. èèyàn tó bá wá sórí social media tó wá ṣìpẹ̀ fún yàn kò kí ń wá sórí social media láti wá ṣe irú nǹkan tẹ ṣe yìí. olórí ẹbí lẹ pera yín. irú èmi ń sìn mi ò ṣẹgbẹ́ Tani Olohun, mi rò pé Tani Olohun kò tẹ́ rí bí yàn sí nínú àwọn àbúrò mi. bóyá last born wa lọ́ máa jọ jẹ́ bí ojú ẹgbẹ́, tí má kàdé àkàrùn kò rí bí yàn sí. bọ̀ tó bá ní nǹkan ìbáwí tèmi ti fún ní kọ̀rọ̀ tí ò gbà, tí mo ti bá sọ bí ẹni tó jù lọ pé Tani Olohun o, nǹkan báyìí tí mo bá sọ, ẹ jọ̀ọ́, nígbà tí wọ́n sọ pé tọ́mọ bá peku àdájẹ, tọ́mọ bá pẹran àdájẹ, tó bá pààrọ̀ gidigba kò ní lájẹ. ǹjẹ́ ẹ̀tọ́ mi wá sí tí mo dẹ̀ wá social media tí mo ní mo wá ń defend, tí mo wá ń ṣìpẹ̀ fún Tani Olohun, kí n wá sórí social media sí wọn Tani Olohun àìgbọ́ràn ni, mo sọ eléyìí sùn kò gbọ́, mo sọ, which means pé mo fẹ́ mí ẹ̀ka ara mi relevant nìyẹn. òun náà dẹ̀ ń pè ní ìwà àbòsí. bàbá àgbàlagbà nìyí o, ìwà àbòsí nìyẹn. then anything tí mo bá wá ń sọ nípa ẹ̀, it will be like an eye service, bíi pé ojú ayé ni mò ń ṣe, pé kò dénú mi. that is the simple illustration nǹkan tẹ́ ṣe yìí. ẹ bá sọ kò gbà kìnnìkan, òun ló wá délẹ̀. gbogbo eléyìí ọ̀rọ̀ ẹ̀yin àti fámìlì yín ni, kò ń ṣe ọ̀rọ̀ tó yẹ kẹ́ ṣẹ̀ṣẹ̀ kẹ́ wá ṣe fídíò, kẹ́ lọ ṣe fídíò, kẹ́ wá pín fáwọn àfáà ìgbé kan publish ẹ̀. kò ń ṣe nǹkan tó yẹ kẹ́ gbé wá sórí public. this is your family issue. àbúrò yín ni Tani Olohun, bàbá kan ló bí ẹ̀yin àti ẹ̀, ẹ̀jẹ̀ yín ló wà lára ẹ̀. Y chromosome kan lẹ́jìjọ ní, DNA kan lẹ́jọ ní. ó lè ní share DNA láti side màmá ẹ̀, but tó bá ṣe Y chromosome ẹ̀yin àti ọmọ ẹ̀, àwọn ọmọ yín, ọmọ Tani Olohun, ọmọ ẹ̀ ọkùnrin, the same Y chromosome lẹ́jọ máa ní true bàbá yín. DNA bàbá òun ló lágbára jù lára ọmọ, tó máa fi máa mọ paternity ibi tọmọ ti wá. so kò wá ń ṣe nǹkan tẹ́ bá wá ṣẹlẹ̀ ní family yín, kò yẹ kẹ́ wá gbé wá síta pé ọmọ mi o, mo bá sọ o, kò gbọ́ o, òun ló délẹ̀ yìí o, òun ló ṣe kele bíi pé ẹ̀ ń castigate ẹ̀. kì í tí wọ́n ṣe ní time tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ parí.
kò ń ṣe ní time tọ́rọ̀ yẹn ti fẹ́ parí ló yẹ kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá sọ pé mo ti bá sọ̀rọ̀ mo ti castigate ẹ̀ tẹ́rí pé àwọn ìgbésẹ̀ kan ti lọ kì í ṣerú time yẹn ló yẹ kẹ́ wá ṣerú fídíò tẹ́ ṣe yìí kò ń ṣerú time yẹn ló yẹ kẹ́ ṣe ẹ jẹ́ ká gbọ́rọ̀ bàbá yìí parí o. mò ń pè ṣàkíyèsí lójú ayé ni o lórí social media ni o ń bọ̀ ya ó blọ́ọ̀kì mi lórí péyẹ pálápátá tí mi ò lè rí ṣó rẹ̀ wò mọ́ tí wọ́n síbẹ̀síbẹ̀ ẹni tàbí bá ti wálé báyìí màá tún bá sọ̀rọ̀ màá tún kìlọ̀ fún màá tún ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ọlọ́run yìí ó gbọ́ ṣùgbọ́n àwọn tó bá yẹ kó máa kìlọ̀ fún mi ṣe ń kìlọ̀ fún yẹn mo tó ń pè wọ́n ṣàkíyèsí pé ìyá ta lọ́lọ́run ẹ máa ti ń sùn jù lọ́rọ̀ ọmọ yìí ẹ máa ti ń sùn jù ni mò ń kún àwọn náà ṣàkíyèsí ni mò ń pè àwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣàkíyèsí ẹ ti ń sùn jù lọ́rọ̀ yìí o ẹ tó ń sìn jù lọ́rọ̀ yìí o gbọ́n wọn gbọ́ tèmi nítorí pé wọ́n wálé. ṣe gbọ́rọ̀ tí bàbá yẹn sọ ṣe ti rí ìlara ń bẹ̀ yẹn bàbá yẹn ní pé òun pe mọ́mì Tani Ọlọ́run sí àkíyèsí nígbà tí Tani Ọlọ́run sì wà ń bàdàn Tani Ọlọ́run ò sí ní Oǹdó mọ́ bó wà Tani Ọlọ́run wà lóǹdó he was a Muslim ọ̀rọ̀ Quran ló gbé Tani Ọlọ́run kúrò lóǹdó ẹni ẹ̀ ń pè ya Tani Ọlọ́run sákíyèsí ẹ̀ ń pè yẹ sákíyèsí àtẹ̀gbọ́n ẹ̀ wọn ò dá yín lóhùn torí pé Tani Ọlọ́run ń kówó wálé àwọn wo ló ń sponsor Tani Ọlọ́run ẹ̀rí nǹkan tí màá yẹn try láti sọ́nsìn pé àwọn ará ìlú òyìnbó àbí àwọn oníṣẹ̀ṣe àwọn ni wọ́n ń kówó fún Tani Ọlọ́run kó máa bú Islam kan tí màá yẹn fi style sọ nìyẹn o wípé ìyẹ́ ẹ̀ òun pe mọ́mì ẹ̀ sákíyèsí òun pe bàbá ẹ̀ sákíyèsí òun pe ẹ̀gbọ́n ẹ̀ sákíyèsí wọn ò bá a sọ nǹkankan bàbá ó dùn mí gan tí n bá lọ sórí pé mo lọ sórí péjì ọ̀kan lọ́mọ màá rí fídíò yẹn ọ̀kan lọ́mọ gbé voice yẹn jáde ńgbà yẹn ìgbà tí Tani Ọlọ́run jó Quran tó lọ gba voice mọ́mì Tani Ọlọ́run ẹjọ́ ẹni tó bá rántí kẹ́ rán mi létí torí pé mi ò ráyè ní ó dẹ̀ rẹ̀ mí ní bá ti wá voice yẹn bá ti lọ wá káàkiri mo tiẹ̀ ti bẹ kíní mo bẹ rí náà mo ní kó lọ bá mi wá voice message yẹn ìgbà yẹn gan ni mo fi mọ̀ pé alájà ni mọ́mì Tani Ọlọ́run tí mọ́mì fi sọ́ngbà yẹn pé alájà lèmi o mùsùlùmí làwa nílé wa ìránṣẹ́ o màmá Tani Ọlọ́run sọ màmá ẹ̀ sọ ó pariwo ńgbà yẹn pé ìran kó lọ́jọ́ Kùránì o mùsùlùmí làwa o alájà sì lèmi o alájà màmá Tani Ọlọ́run wọ́n ní kíní làwọn lecturer àwọn máa ń kọ́ àwọn èèyàn ní Quran tó ń gbé voice yẹn káàkiri ńgbà yẹn ẹ sọ pé màmá ẹ̀ ló ń tó kọ́tà ní sọ́nsìn ni pé mọ́mí ẹ̀ ló ń hèdì ẹ̀ tó ń ṣe aiding and abetting fún ẹ fẹ́ dọ̀tí màmá ẹ̀ lọ́dọ̀ àwọn ará Ìlọrin that's your purpose of this video you want to put that woman down but that woman did it ilẹ̀ tí mo máa wà sùn ni mo orí ilẹ̀ tí máa wọ̀ sùn ni mo wà yìí that woman did it then and all Muslim tẹ bá rántí ẹni tó bá ń follow Tani Ọlọ́run dáadáa mo rántí ìgbà yẹn gan táwọn èèyàn kan sọ pé báyìí tí màmá Tani Ọlọ́run ṣe máa ṣerú fídíò yẹn láti bring mo wá sọ pé Muslim ni màmá yìí ìyá tó bí ọmọ yìí ni she has right to say it and she apologized to all Muslim then on behalf of the son so alábòsí ni yín ọ̀nkú ẹ fẹ́ dọ̀tí woman yẹn ní Ìlọrin ẹ̀ ń try láti sọ fáwọn ará Ìlọrin pé ẹ̀bẹ̀ tó wá bẹ̀ yẹn o ẹ má dá lóhùn torí pé òun gangan lè kó ẹ dá èèyàn burúkú ni yín bàbá èèyàn burúkú ni yín iṣẹ́ òun màmá Tani Ọlọ́run ṣe torí ẹ sọ́ọ̀sì mo máa play voice yín o ẹni màmá Tani Ọlọ́run lóhun ti gba lọ́ọ̀yà iṣẹ́ òun ni mọ́mí Tani Ọlọ́run ṣe owó wo náà ní tó fẹ́ fi gba lọ́ọ̀yà fún Tani Ọlọ́run ṣebí ọ̀kan lọ́mọ ṣèbó gbé fídíò wọn jáde nígbà yẹn pé wọ́n ń tajà níta ipe mọ́mí Tani Ọlọ́run ó ń ta ọjà níta ipe iwájú ilé ni wọ́n ti ń ta nǹkan ṣé ẹni tó ń ta nǹkan níta òun ló fẹ́ lówó tó fẹ́ fi gba lọ́ọ̀yà alábòsí ni yín bàbá. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ò dúró títí tó fi lọ síbi tó lọ yẹn mo la adájọ́ ń dájọ́ àyẹ̀ntàn náà wálé bá ìjà lẹ́nu àti ẹ̀yìn ọjọ́ máa ń jà lórí pé àní tó ń ṣe iṣẹ́ kò dáa tó ń ṣe iṣẹ́ kò dáa. nígbà tó bá di pé wọ́n wá mú yìí tó ràn ẹ́ ṣẹlẹ̀ ó tún pe ẹ̀gbọ́n rẹ̀ Ibrahim gbogbo kan sọ pé tí mò ń sọ kó lọ sí délẹ̀ yìí o solution sí ń tọ́ wá délẹ̀ ní ìsinmi yìí pé ká gbéra báyìí pa ká lọ sí Ìlọrin ká sì lọ bẹ àwọn tí wọ́n wà ń di ọ̀rọ̀ yìí
kò lè tó lọ́wọ́ rẹ̀ o ṣùgbọ́n àbúrò mi ọgbà ní kò ní tì mo tún pé ìpàdé mọ̀lẹ́bí jọ lórí ọ̀rọ̀ rẹ̀ nígbà tá a pàdé jọ àwọn àbẹ̀yẹ pẹ̀lú kò pé á tiẹ̀ lọ pé a máa lọ bá bẹ̀bẹ̀ ẹ̀yẹ ká lọ fi tó ìyá rẹ̀ lé sí ìyá rẹ̀ sọ pé lá òun ti gba lọ́ọ̀yà fún òun ò ní dẹ̀bẹ̀. ṣẹ́rọ nírọ̀ bàbá yìí ẹjọ́ ta ló wo first appearance Tani Olohun ṣe àwọn pé first appearance tó lọ sí court kò tẹ́ńtórì yàtọ̀ sí lọ́ọ̀yà second appearance tán fi sọ pé Tani Olohun ò lè dìde tí barrister Adédàmọ́lá sọ fún wa pé tó àti ẹ̀dúpẹ́ pé the video was covered àwo Fájìmí ló ṣe fídíò yẹn nígbà yẹn the video was covered and the video is still on Facebook tí wọ́n sọ pé Tani Olohun ò lè rìn pé wọ́n nà tí barrister Adédàmọ́lá sọ pé òun bẹ everybody o káwọn èèyàn take it easy o wípé Tani Olohun o wọ́n fà wá sí court torí wọ́n ṣe ìdíwé tán ṣe nà kò lè rìn màmá Tani Olohun wà ní Ìlọrin lọ́jọ́ yẹn tó ń sun ẹkún gbòò nígbà tẹ́ sọ pé màmá ẹ̀ sọ pé òun ti gba lọ́ọ̀yà òun ò lè lọ bẹ̀bẹ̀ ní o ẹni màmá ẹ̀ sọ pé òun ò lè lọ gba lọ́ọ̀yà bọ̀ fídíò yẹn sì wà ń bẹ ẹ̀yin kò lọ kóòtù lọ́jọ́ náà ìyá Tani Olohun ń sun ẹkún tó ń sun ẹkún gbòò tó ń sun ẹkún ní Ìlọrin ó ń sun ẹkún gidi gan ní Ìlọrin wípé kán gbà òun kán ṣàánú òun tó ń sun ẹkún fídíò yẹn sì wà o fídíò yẹn sì wà o fídíò yẹn wà lórí Facebook o àwọn èèyàn record àwọn èèyàn gbé fídíò yẹn káàkiri ńgbà yẹn o táwọn èèyàn ṣí àìpé kán bí ìyá Tani Olohun ṣe ń sunkún nílọrin o ìyá Tani Olohun lọ Ìlọrin tó ń sunkún o ẹni yẹn sọ tẹni ẹ ló tẹni ẹ tẹ sọ pé exactly ìyá mi bẹ́ẹ̀ ni ó máa wà lára àwọn tó máa betray Tani Olohun parọ́ mà ìyá Tani Olohun ń ké ìyá ẹ káàbọ̀ mà ìyá mi ẹ káàbọ̀ so ìyá Tani Olohun ń ké tó ń sunkún pé ẹ gbà mí ẹ ṣàánú mi màmá ẹ sunkún ẹ̀yin kan tẹ́ pé ayín lólórí ẹbí tẹ́lẹ̀ ẹ̀yin lẹ prepare family ipe kí wọ́n lọ ẹ̀yin gan ẹ̀ débẹ̀ woman yìí sunkún lọ́jọ́ náà ẹ jẹ́ ká gbọ́rọ̀ wà báyìí parí o. ìgbà náà wàá lòkun wa sọ fún wọn jọ yẹn pé ẹ lọ kọ́ lẹ̀ báyìí o bí ẹ fẹ́ bí ẹ kọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀bẹ̀ nìkan ló lè yanjú rẹ o nígbà tó wà rí fún ọ̀sọ̀ yẹn wà á fọwọ́ lẹ́rán wà ń wòran nígbà tí mo tún wá rí pé ibi tọ́rọ̀ yìí ń lọ yìí agbára wọ ọmọ nílé ká mọ́ tó bá lọ kọjá báyìí mo tún pe àwọn tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ pé mo pe Ibrahim tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ yìí pé ibi tí tọ́rọ̀ yìí ń lọ yìí o ó dàgbà mo fi sórí group WhatsApp group wa ibi tọ́rọ̀ ń lọ yìí o dábàá yìí ti gbéra ńlẹ̀ báyìí ká lọ bẹ̀bẹ̀ agbára wa lè má kà mọ́ o sọ síbẹ̀ nígbà tí mo dé kó wọn tún dáhùn ìgbọ́rọ̀ bá wà wò bọ́rọ̀ ẹ̀ ṣe ń lọ yìí agbára ọ̀bọ̀n ẹ̀ ká mọ́ kí n tó mi jáde tí mo ṣe fídíò tí mo ṣe nìyẹn ẹjọ́ kí wàá lẹ̀bi mi kí lẹ̀bi tí mo jẹ gbogbo kàkà kí ìyá Tani Olohun kó tún rí i pé dáadáa ni mò ń ṣe ló tún sọ yìí pé ibi ni mo tún ń ṣe ọ̀rọ̀ yìí wàá yà mí lẹ́nu àgbà náà wàá rò náà tó wàá lọ́tọ̀ náà wàá lọ bẹ̀bẹ̀ wípé ṣé bó ní ká ìwọ̀n sọ pé ká má bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tó ní ká má bẹ̀ ló wá lọ bẹ̀ yìí nígbà tó wá ń lọ owó wá pé àwa tó sí bàbá gan ṣe ti kọ́ ṣáájú rẹ̀ bẹ̀bẹ̀ ṣé bóyá kó o pè wá lọ́wọ́ pé ẹ̀yà wa jọ lọ bẹ̀bẹ̀ yìí kó o pè wá lọ́wọ́ kó wàá dá lọ sínú rẹ̀ kó wàá lọ ń bẹ̀bẹ̀ kó wàá lọ. ṣe rí pé alábòsí ni ẹni pé màmá Tani Olohun gbà tó ń ọmọ wà yẹn wọn pé alábòsí ni wọn ò lè gbé yín lọ ìgbà tó ń lọ lákọ̀ọ́kọ́ tó lọ bẹ̀bẹ̀ ìgbà tí wọ́n lọ lákọ̀ọ́kọ́ tí wọ́n lọ bẹ̀bẹ̀ tí wọ́n ń sunkún ní court ṣèbí wọ́n wà nísìnyẹn sọ pé ó lóun máa gba lọ́ọ̀yà fọmọ tó lọ láti ìgbà tí wọ́n ti ń lọ sí court ìjọ́ wo lẹ́yìn lọ sí Ìlọrin kẹsẹ̀ o pé o nẹ́ẹ̀sì àrìn tẹ́ẹ̀bá tiẹ̀ gbọ́ o wọ́n fẹ́ ṣe court o mo máa lọ sí Ìlọrin o kẹ́yìn gan wá lọ lọrin kì í ṣorí social media ń sìn kẹ wá lọ bá àwọn ògo lọrin kẹ bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀ wọ́n pé ẹjọ́ èmi ẹ̀gbọ́n Tani Olohun lèmi o èmi wá bẹ̀bẹ̀ fún ni kì í ṣe pé kẹ máa ṣe show lórí kẹ máa send video no kẹ lọ sí Ìlọrin kẹ gbéra lọ́lọ́rin kẹ lọ bẹ̀bẹ̀ on behalf of the family gẹ́gẹ́ bí olórí ẹbí wá ìtẹ̀yìn ò ṣe ṣe
why tẹ́yìn ò ṣe ṣe ẹ̀gbọ́n Tani Olohun gan Ibrahim tó sọ̀rọ̀ kò sọ pé àwọn ò ní bẹ̀bẹ̀ ẹ má kó tẹ̀ ó ní Tani Olohun sọ pé kó má bóun bẹ̀bẹ̀ mọ́ lórí social media pé tóun bá ti kúrò ní àtìmọ́lé gbogbo àwọn tó yẹ káwọn bẹ̀ làwọn máa bẹ̀ ẹjọ́ fídíò yẹn ṣì wà fídíò yẹn wà àwọn máa lọ bẹ̀ gbogbo àwọn tó bá yẹ káwọn bẹ̀ pátá táwọn bá ti kúrò nínú àtìmọ́lé gbogbo wọn ni àwọn máa bẹ̀ pátápátá so ilé ìtẹ́wá ń sọ ń sìn pé ìyá Tani Olohun ó wá dá lọ lọ́rin ó wá lọ ṣe lẹ́yìn nǹkan tó ti sọ pé òun ò ní ṣe tó sọ pé òun gba lọ́ọ̀yà iṣẹ́ wo ni màmá yẹn ń ṣe tó bó ló ti fẹ́ rówó tó fẹ́ fi gba lọ́ọ̀yà iṣẹ́ wo ló ń ṣe tó fi rówó tó fi gba lọ́ọ̀yà because nítorí pé ìyá yẹn lọ ṣìpẹ̀ fọ́mọ ẹ̀ tẹ́ wá rí pé nǹkan ti ń fẹ́ máa ó ti fẹ́ ọ̀rọ̀ ẹ̀pẹ̀ ti pa ìyá yẹn lọ ṣìpẹ̀ fọ́mọ ẹ̀ nísìn ẹ fẹ́ dọ̀tí ìyá yẹn lọ́dọ̀ àwọn aláàlọ́rin pé èèyàn burúkú ni o ẹ má dá lóhùn èèyàn burúkú lẹ́yìn mo tún sọ pé kà níyín bàbá ìkà níyín. wà ló ń bẹ̀bẹ̀ ẹ wá gbọ́ nígbà tó wà ní Ìlọrin ní ìsìn táwọn ará Ìlọrin wá sọ wípé òkè bàbá mi ọmọ ọba ẹ káàbọ̀. wọn lọ ń sọ káàkiri gbogbo àwọn fámílì pé èmi ni mo ní kọ́ wọ́n fọmọ àwọn lẹ̀ o mo ní kọ́ wọ́n tó mọ àwọn mọ́lé ni o mo fẹ́ kúkú bẹ́ẹ̀ ni ẹgbọ́ sí ọ̀rọ̀ lélẹ́yìí gbogbo yín náà bá wà dá gbogbo yín náà bá wọ ọ̀rọ̀ yìí ṣé sí n tó yẹ mí lórí ohun tí mo ṣe rèé. tó bá jẹ́ pé lóòótọ́ ni màmá Tani Olohun sọ pé ẹ̀yin lè fẹ́ kán fọmọ òun lẹ̀ ìwà tẹ́yìn hù yìí ṣé ìwà kan fàbúrò yín rẹ̀ lẹ́yìn hù nígbà tẹ́yìn jáde gbọ̀nkíá ẹ̀yin oníṣẹ̀ṣe o ẹ ṣọ́ra yín o ẹ mọ̀ dá sọ̀rọ̀ Tani Olohun mọ́ ṣé ẹ̀yin lówó ẹ̀yin ní owó lọ́ọ̀yà tẹ́ máa fi bẹ́ẹ̀lẹ̀ àbẹ́rò pé court detention tó wà tó bá grant ẹ̀ ní bail condition ṣé ẹnu ló máa fi jáde ṣé ẹ̀yin ní owó lọ́ọ̀yà tẹ́ máa fi gbà á tẹ́yìn sọ pé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má dá sọ̀rọ̀ ọmọ yẹn mọ́ ẹ filẹ̀ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yìí pé tó bá jẹ́ pé ìgbà tí tọ̀rọ̀ Tani Olohun ṣẹlẹ̀ káwọn oníṣẹ̀ṣe má dá sí kí lẹ máa sọ ẹ ní àwọn oníṣẹ̀ṣe bọ́ ti ń ṣe nù o bẹ́ẹ̀ ni o mùsùlùmí ìsìlámù nísìnyí ṣe tẹ́lẹ̀ o nígbà tó wá lọ ṣẹ̀ṣe nísìnyí ó ní ṣòro bẹ́ẹ̀ ni àwọn oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ náà ṣe filẹ̀ each court cost oníṣẹ̀ṣe less than 300,000 tí wọ́n fi ń wá síbẹ̀ yẹn ó cost oníṣẹ̀ṣe nothing less than 300,000 minimum spending tí wọ́n ná for each court appearing is minimum is 300,000 naira wọ́n máa yá mọ́tò wọ́n máa gba hotel abẹ́rù pé wàsá ni just to give Tani Olohun support kó má bàbá ronú wọ́n mú mọ́tò bàbá Wúrelà wọ́n fọ́ mòye tán ta windscreen mọ́tò tó ń fọ́ nílọrin ṣé mòye tán ta windscreen mọ́tò tó ń fọ́ then àwọn lawyers mẹ́ta táwọn oníṣẹ̀ṣe kọ́kọ́ gbà ṣé òkúta rẹ̀ rò pọ́n kó lé lọ́wọ́ láti fi save àbúrò yín tó bá jẹ́ pé àgbà dáadáa nìyín tẹ́yìn jágbà dáadáa kò yẹ kẹ́ wá sórí social media kẹ́ máa sọ pé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má dá sọ̀rọ̀ àbúrò mi mọ́ ó yẹ kẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe ni for even stand by your own brother which means pé ẹ̀yin fẹ́ káàbúrò yín wà humiliated inú yín ò dẹ̀ wá dùn pé kò rí humiliation tẹ́fẹ́ nǹkan tẹ́yìn try láti represent nìyẹn òun ni mo ṣe lo fọ́tò bàbá yìí kó tó di pé ẹ wá sọ ẹ̀rọ tó lórí program àṣà Yorùbá àbí nǹkankan kẹ́ tó wá síbẹ̀ bàbá yìí sọ pé bàbá barrister yìí tó jẹ́ legal team Òkútagídí àti barrister Àjàsá wọ́n ní pé nígbà tí wọ́n fi kọ́kọ́ bíìlì àkọ́kọ́ tó ń update wa wọ́n ní nísìn wọ́n ní àwọn support àwọn against the motion yẹn mọ́ wípé kí àwa supporter Tani Olohun in the diaspora ká má rò pé bóyá torí ọ̀rọ̀ tá à ń sọ ni àwọn ò ṣe against motion yẹn mọ́ wọ́n ní àwọn kàn ṣe nítorí pé ọmọlúàbí làwọn fídíò yẹn wà online mo ń kóòtì ọ̀rọ̀ tó ń sọ ń sìn wípé a ti ń fi pé àwa fẹ́ kí Tani Olohun kú sí prison ìdí nìyẹn táwọn ò ṣe against the motion màmá Tani Olohun ò tí ì lọ sí Ìlọrin nígbà yẹn táwọn ò ṣe against bail condition Tani Olohun ẹ lọ wo déètì ìgbà tí màmá Tani Olohun lọ sí Ìlọrin kẹ wo déètì tí bàbá yìí ṣe fídíò mo ṣe fídíò lórí kìnì yẹn mo ṣe fídíò lórí ẹ̀ ó wà lórí page bí ìyẹn bàbá yìí ipe
kí solution to this matter ni pé kí àwọn family Tani Olohun kan yọjú kí wọ́n settle ọ̀rọ̀ yẹn out of court. Àwọn lọ́yà Tani Olohun ló sọ, ẹ̀yin kọ́. Ẹ jẹ́ kí n ka nǹkan tí bàbá Adétòkunbọ̀ sọ. Kini comment is showing that in this man that he don't love that. Bẹ́ẹ̀ ni kò like mommy Tani Olohun, sir. This is polygamous house and he is Tani Olohun half brother, and you can see, yes, bẹ́ẹ̀ ni bàbá kò love wọn. Àbọ̀rọ̀ àbọ̀yè ìyá mi ẹ̀bọ́n mi kò nífẹ̀ẹ́ wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ sà. So ẹ wá sórí social media ẹ wá ń dọ̀tí ìyàwó bàbá yín, àbúrò yín. So tẹ́ bá tiẹ̀ fẹ́ trend, ṣerú nǹkan báyìí náà fi ń trend, because ká tiẹ̀ wá ní pé òkè màmá Tani Olohun ń bá yín jà nínú ilé, kò yẹ kẹ́ gbérù nǹkan bẹ́ẹ̀ wá sí sórí social media kẹ́ wá ń sọ pé kílẹ̀ bí yín. Ṣé àwọn ará Ìlọrin tẹ́ ń wá rojọ́ fún, àbá àwọn ògo Ìlọrin, àwọn àfáà yẹn, ṣé àwọn ló fẹ́ dá sọ̀rọ̀ family yín ni? Ṣé àwọn ló fẹ́ dá sọ̀rọ̀ family yín? Èmi tí mi ò ní sùn, tí mi ò ní wo lórí ọ̀rọ̀ Tani Olohun, ṣebí wọ́n gbé fídíò mi síta pé mo wà lára àwọn tó bá yé Tani Olohun jẹ́, mo dẹ̀ sọ pé wẹ́ Ọlọ́run rí kù, Ọlọ́run dẹ̀ rínú. Ọlọ́run òun ló máa ń ṣèdájọ́ àfẹ́yìn pẹ́ran. Tó bá jẹ́ pé èròǹgbà mi ní kí Tani Olohun kó jẹrà sínú prison, àbí tó lè jẹ́ pé ojú ayé ni mò ń ṣe, àbí tó bá jẹ́ pé èmi ni mo stylishly kó bá Tani Olohun, èmi ni mò ń fún ní fídíò, mi mò ń fún ní instruction, Ọlọ́run ẹlẹ́dàá kó ṣèdájọ́ fún mi. Ọlọ́run á ṣèdájọ́ fún mi torí Ọlọ́run onídàájọ́ òdodo ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìfẹ́ ni mo ní sí, tó lè jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ sí ara ló ń ta wá, tí gbogbo wa náà fi jáde ta fi ń sọ̀rọ̀, ṣé ìgbà tó wà ń bẹ̀ yẹn kí gbogbo wa kàn dákẹ́ ká máa wò ká má sọ nǹkan kan? Ìgbà tí mo wá sórí social media tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe ìpẹ̀ fún àwọn àfáà, tí mo ń ṣèpẹ̀ fún wọn, fídíò tí mo fi ṣèpẹ̀ fún gbogbo wọn ó wà lórí péjì mi náà. Ó wà lórí péjì mi náà. But mo rí fídíò mi káàkiri náà. Bóyá ẹ̀yin náà lẹ́ni kan lọ gbé fídíò mi pé mo wà lára àwọn ọ̀tá àwọn tó ń ṣe, tí mo máa fi àsìkò tèmi ní sílẹ̀. Àná àbáṣe ń nọ́ra làánà gbogbo ẹ̀ lórí ẹ̀ẹ́dẹ̀ mọ̀ gbogbo effort I make lábẹ́, and you want your own brother to suffer because fídíò tẹ́ ṣe ń gbà yẹn, ìgbà tí mo kọ́kọ́ rí fídíò yẹn ó dùn èmi náà pé ẹgbọ́n adúrú gbogbo wàhálà tá à ń ṣe lórí bọ̀bọ́ yìí, ẹ wo nǹkan tí ẹ̀gbọ́n ẹ̀ ń sọ fún wa pé káwa jáwọ́, pé kí a jáwọ́, ẹni ká you are warning the oníṣẹ̀ṣe now kọ́ keep off lórí Tani Olohun. Ṣé nígbà tó oníṣẹ̀ṣe bá keep off, ìgbà tó ń fún ní tán bail condition tán padà fún ẹni tó nílé, ilé ẹ̀yìn ẹ̀ máa nílé, ó ní sí ọ̀fọ̀ àti àwọn owó tó máa wà lákàntì wọn. Ẹ jọ̀ọ́ bàbá, ṣẹ́yìn ni tẹ máa fi gbà jáde ní court, tẹ ní káwọn oníṣẹ̀ṣe kan keep off, ẹ̀yin ní voice wa, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, gbogbo voice wa tẹ níyẹn lọ play ẹ̀, ṣẹ gbọ́, gbogbo voice, gbogbo àṣírí wa tó wà lọ́wọ́ yín yẹn ẹ lọ play ẹ̀ bàbá. Ẹ rò pé mo sọ lẹ́ẹ̀kan pé tẹ́ ẹ̀ bá ti play ẹ̀ lárí kò ṣe bàbá yín ló bí yín, ẹ lọ mú gbogbo àṣírí wa tó wà lọ́wọ́ yín kẹ́ play ẹ̀ fáyé, kẹ́ play ẹ̀ fún ayé. Alábòsí ni yín, alábòsí ni yín. Ẹ rí pé ọ̀rọ̀ àbúrò yín ti níyanjú, ẹ wá síta ẹ wá ń sọ pé ìyá rẹ̀, ẹ wá ń paint ìyá ẹ̀ bí èèyàn burúkú, ẹ wá ń paint woman yẹn bí èèyàn burúkú. Ipe Tani Olohun ó ń kówó wá, ìgbà tí Tani Olohun wà lóńdó, owó wo ló ń kó wá ńgbà tó wà lóńdó? Ta ló tiẹ̀ mọ̀ ńgbà tó wà lóńdó? Ta ló mọ̀? Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe gbé propaganda káàkiri. Adéifá ìwà lẹ̀sìn ni o, Adéifá ìwà lẹ̀sìn ni o, ẹwà ẹni tó bá bá yé Tani Olohun jẹ́, Adéifá ìwà. Mo rí fídíò yẹn báyìí mo kàn wò pé kí ló máa ń ṣe ẹ̀yin àfáà yìí ná? Ẹ mọ̀ anything. Báwo ni Tani Olohun ṣe mọ̀ Adéifá? Adéifá kọ́ ló pe Tani Olohun síṣẹ̀ṣe. Adéifá kọ́ ló pe Tani Olohun síṣẹ̀ṣe. Time tí Tani Olohun ní problem ni Adéifá ó help ẹ̀ ni, olóore Tani Olohun l'Adéifá. Olóore ẹ̀ ni. Adéifá kọ́ ló pe Tani Olohun síṣẹ̀ṣe. Tani Olohun mú Adéifá from anywhere débi pé wọ́n ní táwọn ẹ̀kọ́ bá fẹ́ ṣoògùn, tó fẹ́ ṣoògùn ayẹta, àwọn tó wà ń lóyìnbó tó bá fẹ́ ṣoògùn ayẹta, Tani Olohun ló ń bá Adéifá wá customer. Babaláwo la Adéifá. Àwọn babaláwo
iṣẹ́ wọn ni láti kọ́ wa lẹ́kọ̀ọ́ láti ṣe Adéfá sọ fún yín pé òun jó lórí oníṣègùn àbọ́lọ́sàn yìí tó tí fídíò yẹn náà go viral òun ló ba ayé ẹ̀ jẹ́ o òun ló ṣe léyìí o òun ló ṣe léyìí o òun ló ṣe léyìí òun ló ṣe léyìí òun ló ṣe ẹ bẹ̀rẹ̀ sí ní tag àwọn èèyàn káàkiri ẹ bá àwọn èèyàn lórúkọ jẹ́ káàkiri wípé òun ló ṣe òun ló ṣe léyìí òun ló ṣe léyìí òun ló ṣe léyìí Adéfá ló mú kúrò nínú Islam òun ló wá mislead ẹ̀ ń bó ládéfá ti mú kúrò nínú Islam Adéfá ò mọ̀ ta ni Ọlọ́run kò mọ̀ àtọ̀ kò mọ̀ orí social media náà ti pàdé ta ni Ọlọ́run ti ń ṣe program ẹ̀ jẹ́jẹ́ Adéfá wà láyé ẹ̀ ìgbà tí ta ni Ọlọ́run ní challenge tó ní threat challenge threat ni everybody rally round ẹ̀ ń gbà yẹn pé bọ̀bọ̀ everybody just show love ẹ mọ̀ tẹ́yìn bá lẹ́rùn ọ̀fẹ́ lára ni people will begin to show love to him nǹkan tó ṣẹlẹ̀ sáàbúrò yín nìyẹn but gbogbo wa tẹ́ wù yìí ó ṣò pé ẹni onílara ni yín bàbá mi ò ní apology fún mi ò dẹ̀ kó jẹ́ onílara ni yín mo dẹ̀ ń tún fi yín fún àwọn ará Ìlọrin yẹn kọ́ mọ̀ pé ẹ̀yin gangan lọ̀tá ẹ̀ yes ìyá ọmọ gbéra ó lọ bẹ̀bẹ̀ ó ń sun ẹkún ó ń sun ẹkún ó ń sun ẹkún ó ń sun ẹkún ẹ̀ṣẹ̀ wàá ṣe ṣó pé òun ló ń gbè sẹ́yìn ọmọ yẹn kó máa ṣe nǹkan tí ò dáa ìkà niyín o ìkà niyín ẹ̀dẹ̀dẹ̀ ẹ sálámọ̀ ìkà niyín bàbá mo tún fi gbogbo ẹnu tún sọ ìkà niyín mi ò kó jẹ́ ìkà niyín mi ò kó jẹ́ o ìkà niyín ìkà niyín yes ìkà niyín ìkà ẹ wá síta mo ṣe sọ lẹ́ẹ̀kan pé Ifá ti sọ pé ìkùlé lọ̀tá wa ilé la ṣe ní gbé ẹ ṣẹ̀ṣẹ̀ wá ẹ wá ń fẹ́kẹ́ ojú style tẹ́ nǹkan owó lẹ́pàdé pa fáwọn aláàlọ́rin nìyẹn pé gbogbo ẹ̀yin aláàlọ́rin o ẹ má free ìta ni Ọlọ́run o ẹ má gbọ́ràn sí ìyá ẹ̀ lẹ́nu o ìyá ẹ̀ ló tì í débi tó wà yẹn o period àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ nítorí owó tó ń kó wọlé owó wo ni ta ni Ọlọ́run ní ó ń ṣe kinní ibi tó lè ti máa rówó ni àwọn ìvẹ́ǹtì tó ń lọ owó náà kó fún ìvẹ́ǹtì ó ń lọ ṣe ìvẹ́ǹtì ó ń lọ cover program téèyàn bá ní channel tó ń cover program ó ti dàbí iṣẹ́ mídíà ni tó bá pè é sí pé ó péjì ẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan tó bá pè pé wá bá wa record wá bá wa ṣe nǹkan wọ́n á fún lówó period àwọn muslim ń ṣe àwọn christian ń ṣe ẹ wá sọ yí pé ẹ wá ń sọ yí pé ẹ wá ń sọ yí pé ẹ wá 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 ń sọ yí pé ìyá ẹ̀ ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀ ìkà niyín ìkà niyín ìkà niyín ìkà niyín Usman Ahmed ẹ̀yin blogger Ìsọnu ẹ má bẹ̀ bí ẹlẹ́bí jẹ́ so ṣó yẹ kí ẹ bí ẹlẹ́bí tí orí tiẹ̀ bá pé mi ò fẹ́ mẹ́ni tó ń sọ̀rọ̀ bóyá àgbàlagbà nìyẹn torí mi ò rí picture ẹ̀ ṣó yẹ kó lórí ẹbí wá sórí social media kó máa gbé ọ̀rọ̀ ẹbí àwọn ẹbí ìran ẹ̀ ẹbí ẹ̀ kó gbé wá sórí social media kó wá máa put down ìyàwó bàbá ẹ̀ táàbúrò ẹ̀ wà níṣòro ta ló ń bẹ bí jẹ́ nínú blogger ta ló ń ba ẹbí jẹ́ nínú blogger àti bàbá òfò yìí ẹ̀mélòó ló wá sí Ìlọrin tó wá bá Tani Ọlọ́run bẹ̀bẹ̀ ẹ̀mélòó ló wá sí Ìlọrin tó wá bá Tani Ọlọ́run bẹ̀bẹ̀ kí ló dé tí ò ṣe kó family lọ nígbà tí Tani Ọlọ́run ti wà ń bẹ̀ kó lọ sí Ìlọrin kó lọ máa yílẹ̀ kó lọ sọ́dọ̀ àwọn ògo Ìlọrin kó lọ máa yílẹ̀ ń bẹ̀ pé èmi tẹ́ bá torí epo jẹṣu ẹ torí iṣu jẹpo gbogbo ẹ̀ mo máa ń sọ lórí péjì nígbà yẹn tẹ́ bá torí iṣu jẹpo ẹ torí epo jẹṣu ẹ jọ̀ọ́ ẹ ro tèmi má búrò mi ẹ ro tèmi má búrò kó dẹ̀ kó máa kéwú fún wọn kó máa kéwú kí ló dé tí ò ṣe ṣe kí ló dé tí ò ṣe ṣe ìyá ọmọ ó lọ ìwọ wá sórí social media gbangíá ó wá ń sọ ọ̀rọ̀ òfò lẹ́nu wípé ìyá ẹ̀ ló wà lẹ́yìn òun ló wà ń di gbogbo nǹkan tó ń ṣe kí lẹ wà up to bàbá kí lẹ fẹ́ gbàǹdì ẹ̀ kí lẹ fẹ́ gbàǹdì ẹ̀ dẹ̀ nínú yín dùn ẹ fẹ́ kó kúrò látìmọ́lé ẹ fẹ́ kó kúrò nìyẹn ẹ fẹ́ kó kúrò bẹ́ẹ̀ ni inú yín dùn bó ṣe wà látìmọ́lé yẹn ìwà tẹ́ hù yẹn ó ṣò pé inú yín dùn bó ṣe wà látìmọ́lé ẹ dẹ̀ fẹ́ kó kúrò ńbẹ̀ ìwà nǹkan tẹ́ ń try láti sọ nìyẹn tẹ́ wá sórí social media tẹ́ wá ń paint màmá ẹ̀ black màmá ẹ̀ lóhun ti gba lọ́yà iṣẹ́ wo ni màmá yẹn ń ṣe tó fẹ́ fi ibo nìyá yẹn ti rówó tó fẹ́ fi gba lọ́yà ibo ni màmá ti rówó tó fẹ́ fi gba lọ́yà
ibo ló ti ní iṣẹ́ wo ni màmá ń ṣe tó fẹ́ fi gba lọ́ọ̀yà fún Tani Olohun? Iṣẹ́ wo ló ń ṣe tó fẹ́ fi gba lọ́ọ̀yà fún? Iṣẹ́ wo ló ń ṣe tó fẹ́ fi gba lọ́ọ̀yà fún? Tó máa fi sọ pé òun ti gba lọ́ọ̀yà fún ọmọ òun ò lè bẹ̀bẹ̀. Kò lọ bẹ̀, ṣe bó lọ lọ́rin lọ bẹ̀bẹ̀ tó ń sunkún. Tó bá yẹ pé kò lọ rárá ni. That's the third time tí màmá Tani Olohun máa bẹ àwọn Muslim. Mo sì máa lọ wá fídíò yẹn. Àfi tó bá yẹ pé ọ̀kan lọmọ ti delete ẹ̀. Tọ́kan lọmọ ló gbé ń gbà yẹn. Tó ń dẹ̀ gbé káàkiri tí gbogbo Muslim gan fi ń bú Tani Olohun gbà pé màmá ẹ̀ ọ̀kan lọmọ kọ́kọ́ bú mọ́mì ẹ̀. Ó kọ́kọ́ bú mọ́mì ẹ̀, ó ló níyà ni màmá ẹ̀, pé màmá ẹ̀ ò ní nǹkankan. Ipe kinní ló ń tà, àtẹ ló ń tà wájú ilé, ó bú màmá ẹ̀ gan. Lẹ́yìn yẹn, ọ̀kan lọmọ tí wàá gbé ànọ́dá kinní pé tí mọ́mì ẹ̀ fi tán lọ fi bá màmá ẹ̀ sọ̀rọ̀ ńgbà yẹn, màmá ẹ̀ sọ pé alájà làwọn tán fi bẹ gbogbo Muslim. Tí n bá rántí time yẹn, àwọn videos tó bá wà ní time yẹn, èèyàn máa rí ń bẹ̀. This is third time tí mọ́mì Tani Olohun máa bá bẹ̀bẹ̀. Ẹ̀yin wá sọ pé màmá ẹ̀ ló òun ló ń pọ̀n sí lẹ́yìn. Tani Olohun is an adult. Is an adult. There is a little the mother can control a child. So kẹ máa sọ pé mọ́mì ẹ̀ ló support ẹ̀. Ẹ kó jẹ o. Ẹ lọ kó ọ̀rọ̀ yẹn jẹ bàbá. Mi ní kẹ má ṣe fídíò kẹ fi bú bí o. Bọ̀ ẹ lọ kó jẹ. Kẹ wá sórí social media. Kẹ wá máa sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ dẹ̀ pera yín lórí ẹbí. Irú olórí ẹbí wo ni yín? Irú olórí ẹbí wo ni yín? So ṣé orí social media náà ti máa ń sọ̀rọ̀ family? Orí social media náà ti máa ń sọ̀rọ̀ family? Orí social media òun náà ti máa ń sọ̀rọ̀ family? Báwo náà ṣe máa ń sọ wọ́n ní kán lọ́rọ̀ lọ ẹni tó bá ti ń ṣẹlẹ̀ ní family yín kò tiẹ̀ kẹ́ wá sórí social media. Kò dé ṣe pé màmá Tani Olohun wá sórí social media pé olórí ẹbí yìí o èèyàn burúkú ni o ẹ bá jẹ́ kinní kan o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn inú ilé yín ló ti ṣẹlẹ̀. So kò sí reason fún yín láti gbé wá sórí social media ju pé lọ́dọ̀ ti tèmi o bàbá ni pé ẹ fẹ́ ẹ mọ̀ọ́mọ̀ ẹ rí gbogbo fídíò bí àyẹ̀ ṣe lọ bẹ àwọn àfáà bó ṣe bí àfáà yẹn ṣe wọ́n ní ọlọ́dọ̀ Tani Olohun pé má bà màmá ẹ nínú jẹ́ dùn ìyá ẹ nínú ṣe tó bú sẹ́kún tí ìyá ẹ náà bú sẹ́kún. Bàbá yẹn ní àwọn ò lè play fídíò yẹn wọ́n ní wọn gbà wọn láyè láti record wọn ò dẹ̀ fún wọn láyè láti ṣe fídíò. Ìyẹn bàbá àfáà yẹn bàbá ilé bàbá tí wọ́n lọ yẹn nílọrin ẹ rí gbogbo yẹn tán inú yín wá bàjẹ́. So the next thing message tẹ wá send sí Ìlọrin ni pé èèyàn burúkú lobìnrin yẹn òun gangan ni architect everything ṣùgbọ́n ẹ ti fail ṣẹ gbọ́ ẹ ti fail òun lèmi ṣe sọ fún mo ṣe program fún yín pé onírọ́ ni yín pé so ẹ fẹ́ kọ́rọ̀ yẹn tán gbogbo eléyìí tẹ́ ń sọ yẹn pé kìnìkan irọ́ lẹ̀ ń pa màmá yẹn dẹ̀ ti mọ̀ wá yín òun ni ò ṣe pè yín dání lọ sí Ìlọrin kò lè pè yín lọ torọ́ mọ̀ pé bóun pè yín lọ náà ẹ máa lọ ba bẹ̀ jẹ́ ni kí ẹ máa ba bẹ̀ jẹ́ ni ẹ ní jẹ́ kí nǹkan tó lọ ṣe ẹ ní jẹ́ kó ṣàṣeyọrí ẹ̀yin àti ẹlẹ́jọ́ ń gbé so kò lè mú yín dání tí má fẹ́ lọ ṣe nǹkan sìn tí mo fẹ́ lọ ṣe nǹkan tí mo dẹ̀ mọ̀ pé ẹni tí máa mú dání yìí ó máa lọ takò mí níbi tí mo ń lọ ni ṣé mo máa pèrú ẹnìyẹn dání ni kò lè pè yín dání torọ́ mọ̀ pé tẹ bá dọ̀hún ẹ máa lọ ba nǹkan jẹ́ ni ẹ ní jẹ́ kọ́rọ̀ níyanjú so kí ló wá fẹ́ mú yín lọ fún òun ni wọ́n ṣe lọ tọ́ dẹ̀ mú ẹni tó yẹ kán mú lọ pẹ̀lú omijé ojú ìyá yẹn ń sunkún ó ń rò lólẹ̀ ẹ wá ń sọ ẹ wo ẹ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Elédùwà ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi jàre ẹ lọ darapọ̀ mọ́ mi ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ mi ẹ lọ darapọ̀ mọ́ mi ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ lọ darapọ̀ mọ́ mi nǹkan tó bá wù ẹ́ Mayo kí Moshood nǹkan tó bá wù ẹ́ ló lè sọ you don't know you comment you guys are idiots you guys are fools you guys are nuisance you guys are idiots you guys are fools you guys are idiots you are idiots you don't know anybody you don't know my lifestyle you don't know me you don't know anything about me you just come on social media to write nonsense idiotic set of people
mo ń bá yàn sọ̀rọ̀ mo bá òyìnbó ṣe fídíò the next thing nìkan nìkan máa sọ fún mi pé òyìnbó yẹn fẹ́ lọ bá mi sùn. You guys are idiots. You guys are fools. You guys are nuisance. So your comment has no meaning. Idiot ni yín. Orí gbogbo yín ti dàrú. Ẹ̀yin lẹ máa ń jẹ́ kéèyàn sọ nǹkan tí ó yẹ kéèyàn sọ. Ẹ̀yin idiot lẹ máa ń jẹ́ kéèyàn insult àwọn Muslim. Èmi láwọn Mùsùlùmí tó pọ̀ ní family mi. Mo dẹ̀ ní respect fáwọn tó ń ṣe Islam. But ẹ̀yin idiot. You guys rubbish idiot. I have Muslim friends. Òun ni mo ṣe program kẹ́ mọ̀ pé èmi lọ́rẹ̀ẹ́ Muslim. I relate with Muslim. I relate with Muslim torí wọ́n pé àwọn Muslim tó jẹ́ Arab orí wọn pé ju ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Yorùbá tẹ́ pé ayín ní Muslim. Idiot ni yín. The way táwọn Arab ṣe take Islam kọ́ lẹ́yìn ṣe ń ṣe now. The Arab they don't behave like you. Ogun ológun, ẹ̀sọ́gun ológun di titi yín. And they call you Abdul. They don't even have regard for you. You are fools. Ìjà ń ṣẹlẹ̀ ìwọ ló jẹ́ kí n sọ̀rọ̀ ń sin o nǹkan tó ń ṣẹlẹ̀ ní Palestine the Palestine ṣé kò ń ṣe ọmọ Ibrahim ni wọ́n Palestine àwọn ọmọ Esau àti ọmọ Ishmael ni wọ́n àwọn Saudi Arabia àwọn ò ṣílẹ̀kùn asylum fáwọn àwọn Palestine bọ́n ṣe ń pa wọ́n sìn níbẹ̀ yẹn tíjà ń ṣẹlẹ̀ láàrin Israel àti joke apart tá bá ń ṣẹ̀fẹ̀ lórí Facebook pé Allah àti Yahweh ń jà àfihàn ṣẹ̀fẹ̀ ni but ká bá fèsì reality nsìn wọ́n ń jà ń bẹ̀ yẹn wọ́n ń para wọn àwọn Saudi ò ṣílẹ̀kùn fáwọn Palestine wọn ò ṣílẹ̀kùn asylum fún wọn gbogbo àwọn Emirate country wọn ò ṣílẹ̀kùn asylum fáwọn Palestine ibi tẹ́yìn ti ponú nìyẹn torí ti yín ò pé tí wàhálà bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiwa náà nígbà tó bá ṣílẹ̀kùn asylum bọ́n ṣe ṣílẹ̀kùn asylum fáwọn Syria gbà táwọn Syria ń fa wàhálà wọn ò ṣílẹ̀kùn asylum fáwọn Syria wọn ò ṣílẹ̀kùn asylum wọn ò ṣí fún àwọn gbà táwọn ti Taliban wọn ò ṣílẹ̀kùn asylum fún wọn ò gbà wọn láàyè wọn ò jẹ́ kán wọlé wọn ò fún wọn ní refugee pé kán wá farapamọ́ àwọn tó ń sá àsálà fẹ́mi wọn àwọn Saudi ò gbà wọ́n àwọn gbogbo Emirate country ò gbà wọ́n pé kán wá farapamọ́ síbẹ̀ àwọn tó ń sá àsálà pé kán má pa wọ́n wọn ò gbà wọ́n àwọn nígbà tí Afghanistan wọn ò gbà wọ́n ìgbà tí Iraq wọn ò gbà wọ́n ṣé ẹ̀yin náà máa wá gbà ẹ̀yin tẹ́ ẹ̀jọ́ wọn ṣọ́ ẹ̀yin tí ẹ̀jọ́ wọn tí wọ́n mọ̀ yín rí ṣé ẹ̀yin náà máa wá gbà ṣé ẹ̀yin náà máa gbà tógun bá dé ẹ̀sọ́ gbẹ́lẹ́ bá mọ̀ pé ẹ̀ lọ́mọ ìyá kankan nínú ẹ̀sìn kí ló ṣẹlẹ̀ ní Sudan ṣé wọ́n gbà wọ́n bàlú wọn jẹ́ tán kí ló ṣọ́ gbà wọ́n gbà wọ́n idiot ni yín you are guys you are bunch of idiots bunch of fools ẹ̀yin lẹ máa ń jẹ́ kéèyàn bínú sọ̀rọ̀ ẹ̀yin lẹ dẹ̀ máa ń jẹ́ kéèyàn rude sáwọn Muslim tó jẹ́ pé orí wọn pé ẹ̀yin tó rí yín ò pé yẹn ẹ̀yin lẹ máa ń jẹ́ ká rude sáwọn tó rí wọn pé ẹ̀yin lẹ máa ń fà ẹ̀yin lẹ máa ń kọ̀ọ̀sẹ̀ téèyàn bá wá sórí social media tó bá bring preach ẹ máa jà kí ni problem yín tí bá wá sórí social media tí mo wá sọ̀rọ̀ àwọn ancestors mi mo sọ̀rọ̀ Ògún ẹ máa wá ṣépè fún mi kò ní dá fún gbogbo yín kò ní dá fún yín tá bá sọ pé ẹ ta ni bàbá ẹ ta ni yẹ bàbá yẹn wojú mi má bínú ẹ jẹ́ kí n parí program yìí ẹ̀yin ọmọ àlè játijàti kí má ṣe tòmí lásán sí kí má dárúkọ Muhammed ẹ má jà ní ẹ̀yin sọ̀rọ̀ Muhammed kẹrí kí n wá síbẹ̀ kí ló kàn mí the only thing tí mo sọ ni pé Allah yìí òun ṣe Olódùmarè tiwa ẹ lọ wórúkọ fún Allah ẹ lè fi Allah ẹ lè fi ba history wa jẹ́ Allah òun ṣe Olódùmarè ó wà pẹ̀lú ìṣẹ̀ṣe kẹ́yìn dẹ̀ máa ṣe Allah yín pẹ̀lú Islam yín kò sẹ́ni tó bá yín jà lé lórí bọ̀ pé kẹ́ máa wá sọ pé Olódùmarè tiwa náà ni Allah kẹ́ máa wá fi ba iṣẹ́ tí àwọn bàbá ti wá ṣe sílẹ̀ jẹ́ àwa ò ní gbà yẹn fún yín mọ́ ayé ìgbà yẹn ti kọjá ayé tuntun la wà yìí o tó níṣẹ̀ṣe ò bá ti lọ sílé ìjùbà kọ́ lọ máa pe Olódùmarè ní Al-Mujid Al-Rahim Al-Rahman Al-Rakib tó bá ti lọ pé bẹ́ẹ̀ nílé ìjùbà títí wọn ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ sọ pé Àjọkẹ́ ayé Àṣàkẹ́ àbí nǹkan kan mọ́ no ẹ máa kí nǹkan tó wà nínú Kùránì yín ẹ lè máa jí nǹkan táwọn oníṣẹ̀ṣe ṣe kẹ́ máa fi promote Islam kẹ́ wá sọ pé oníṣẹ̀ṣe ò mọ nǹkan tó ń sọ because màá sọ fún yín pé kẹ́ sọ̀túnmọ̀ ọba Àjọkẹ́ kẹ́ sọ̀túnmọ̀ ẹ̀ fún mi nílẹ̀ èdè Lárúbáwá kò ní mí ní ẹ̀ẹ́dẹ̀ lè rí ìtumọ̀ ẹ̀ ń bẹ̀ so ìyẹn làwa ń bá yín sọ ẹ̀yin lẹ máa ń tọ̀nà wẹ́bí ọmọ àti ironi yín tó bá lọ fẹsẹ̀ wá bàtà ẹsẹ̀ kan ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ àwọn Muslim torí wọ́n pé wà
but ẹ̀yin muslim torí yín ò pé yẹ anytime tẹ́ bá ti wá ẹ̀yin a máa jẹ́ kẹ́ mọ̀ pé ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ orí yín ò pé yes orí yín ò pé ẹ̀yin lẹ ń ṣe fídíò tẹ́ ń sọ pé ọ̀kan ṣoṣo ni aláwù yín wípé ìṣẹ̀ṣe wa ẹbọ ni àbí kìí ṣe ẹ̀yin lẹ kọ orin dáadáa yẹn ẹ̀yin kọ́ lẹ kọ orin dáadáa yẹn kí ló oníṣẹ̀ṣe ṣe fún yín lẹ́yìn tẹ́ kọ orin òṣì yẹn kí ló oníṣẹ̀ṣe ṣe Ọ̀ṣun Òṣogbo àwọn bàbá tiwa tó tẹlẹ̀ dó wọ́n dẹbọ ní wọ́n di èèwọ̀ nílẹ̀ wọn wọ́n dẹni èèwọ̀ nílẹ̀ wọn mo ń bọ̀ o tí bá sì rí fídíò yẹn mo ń bọ̀ o kò sẹ́ni tó bá yín ágíù kò sẹ́ni tó bá yín ṣe kinní ẹ lọ wá orúkọ fún Allah ẹ wá orúkọ fún nínú àyà yín yes ẹ lọ wá orúkọ yẹn fún nínú àyà yín nínú Tórà yín ẹ lọ wá fún kẹkẹ yé pé lórúkọ àwọn bàbá tiwa mọ́ àwọn bàbá wa ò mọ Allah rí mọ Allah dẹ̀ lè wá impose Allah lé wa lórí lè má sọ fún mi pé dandan kí n mo gbọ́dọ̀ gbà pé Allah ni Olódùmarè for what reason it's not by force you can't forcing people to believe and coming here to come and be insulting me kò ní dá fún ẹ tó bá tún wá bú mi bíbá kò ní dá kò ní yẹ tó bá sí bíbá tó wá ṣépè fún mi kò ní dá fún ẹ. ẹ̀yin lẹ máa ń jẹ́ kéèyàn ṣe nǹkan téèyàn ò fẹ́ ṣe. mo jí láàárọ̀ wá ń sọ̀sọ́kùsọ wá ń sòṣì ọ̀rọ̀ lébi lórí kò ní dá fún ẹ kò ní yẹ. bàbá mi Adétòkunbọ̀ bẹ́ẹ̀ ni bàbá mi Allah is Allah Olódùmarè ni Olódùmarè bẹ́ẹ̀ ni o Olódùmarè Elédùmarè Allah Allahu kò sí nǹkan tó ń jẹ́ Ọlọ́run ọba torí kò túmọ̀ sí Ọlọ́run ọba ẹ lọ wó orúkọ fún Allah yín ẹ lọ wó orúkọ fún ẹ̀yin lẹ máa ń kọ̀ọ̀sẹ̀ so tẹ bá dẹ̀ kọ̀ọ̀sẹ̀ tán tẹ́yọ̀ bá sọ̀rọ̀ ẹ wá máa sọ kọ́ntọ̀kọ̀ntàn ẹ ní rántí pé ẹ̀yin ni kọ̀ọ̀sẹ̀ ẹ̀yin ni architect gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ peace ni bẹ́ẹ̀ náà nígbà tí mo bẹ̀rẹ̀ òmìnira ọmọ Odùduwà péjì yìí I was talking about peace àfikà ìdẹ̀ wá kẹ máa ṣépè fún mi ẹ jẹ́ ká unite àwa àyàn dúdú ẹ má yẹ kán bá yé wa jẹ́ ẹ jẹ́ ká wò táwọn òyìnbó ṣe ẹ jẹ́ káwa náà build nation wa nǹkan tá a bá wà nìyẹn o lẹ́bẹ̀rẹ̀ èpè ẹ̀dẹ̀ rò pé ẹ máa ṣépè èèyàn náà dẹ̀ máa wò yín ràn ẹ máa ṣépè èèyàn máa wò yín ràn ẹ bá ṣépè àwa náà gbé yín ṣépè ẹ̀yin nìkan kọ́ lẹ mì pé iṣẹ́ àjọ wọ̀n fúnra wa bá ṣépè fún máa ṣépè fún yín padà idiot ni ẹ o mọ̀ mí náà o mọ̀ life tí mò ń gbé o mọ̀ anything pa mi ìwọ wá ń sọ òṣì mi báyìí ká dáa fún ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi jàre. Okay, thank you Adéolúwa Ọmọwùmí sis thank you ẹ wo mo ti parí program mi bàbá mi Òṣòdì ẹ ṣe bàbá àyàndá mo rí yín o mo ti fẹ́ parí ètò báyìí ẹ ṣe jàre ọba àríṣà ẹ ṣe bàbá wa ẹ wà á dé bàbá mi Ifágbénga mo rí yín mo rí everybody ẹ ṣe o ó dàbọ̀.